odù Ifá tó wà 265 ní odù Ifá tí ó wà. Ṣùgbọ́n tó jẹ́ ojú odù gẹ́gẹ́ bí àwa babaláwo la máa sọ wípé 16. Ṣé Yorùbá mi yé? La máa sọ wípé 16 yìí òun náà ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí náà sọ pé odù Ifá mélòó àwọn mẹ́rìndínlógún ni. Odù Ifá mélòó mẹ́rìndínlógún ni. Ṣùgbọ́n odù Ifá tí ó wà 265 ni odù Ifá tí ó wà. Torí kí ni ìdí tó jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ ni wípé odù Ifá tá a sọ wípé 16 nìyí, odù Ifá kọ̀ọ̀kan òun náà bí ọmọ tiẹ̀, tọmọ tiẹ̀ náà sì jẹ́ 16. Ọmọ tí odù Ifá kan bí tó jẹ́ 16 yẹn, àwọn ọmọ tó odù Ifá yẹn náà tún bí ọmọ 16 ni. Ní odù Ifá ó gùn lọ. Ṣùgbọ́n lórí àwọn odù Ifá kọ̀ọ̀kan la fi máa sọ wípé 16 ni, tí gbogbo àwọn èèyàn fi máa sọ wípé 16. Ó ní wípé fún àpẹẹrẹ nísìn, tá a bá bẹ̀rẹ̀ látòrí Èjì-Ogbè, á kan Ọ̀yẹ̀kú méjì, á kan Ìwòrì méjì, á kan Òdì méjì, á kan Ìrosùn méjì, á kan Ọ̀wọ̀nrín méjì, á kan Ọ̀bàrà méjì, á kan Ọ̀kànràn méjì, á kan Ògùndá méjì, Ọ̀sá méjì, Ìká méjì, Ọlọ́gbọ́n méjì, àwọn míì náà sì tún máa pè ní Òtúrúpọ̀n méjì, á kan Òtúá méjì, Ìrẹtẹ̀ méjì, Ọ̀sẹ́ méjì, Òfún méjì, Èkòrò. Tá a bá kà ní ìkọ̀ọ̀kan tí mo ṣe wọn, ó ti pé 16. Ṣùgbọ́n nínú tá a fi ń sọ wípé iye odù Ifá báyìí ló wà tó ju 16 lọ, òun ní lè sìn pé ńgbà tá a kà dé Òfún méjì 16 láti kà. So ká tún wá sọ wípé a wà bẹ̀rẹ̀ lórí Ogbèyẹ̀kú, Ogbèwòrì, Ogbèèdí títí tó fi dórí Òfún méjì. A tún wá sọ wípé a tún wá mú láti orí Ọ̀yẹ̀kú náà gbé, Ọ̀yẹ̀kú wòrì, Ọ̀yẹ̀kú dí títí tó fi pé orí Òfún méjì. Lẹ́yìn ìgbà náà látún sọ wípé a tún mú lórí Ìwòrì Gbógbè, Ìwòrì Ọ̀yẹ̀kú, Ìwòrì Òdí títí tó fi dé orí rẹ̀. Ibẹ̀ láti ti gbé Ìdíngbèmí, Ìdínyẹ̀kú, Ìdínwòrì. Ìtẹ́rí wípé àwọn táǹkà náà odù náà ni. Tá a bá kà mọ́ níbo la fẹ́ fi sí? Àwọn táǹkà náà odù ni. Tá a bá kà mọ́ níbo la fẹ́ jù sí? So ìdí nù tí mo fi sọ pé odù 16 lọ. Bí ọ̀rọ̀ olódù ti jẹ́ nù. Lórí ìkìlọ̀ tí wá ń bẹ ní ibẹ̀, odù Ifá kọ̀ọ̀kan ló ní ìkìlọ̀ tiẹ̀. Odù Ifá kọ̀ọ̀kan ló ní ìkìlọ̀. Àwọn odù Ifá míì wà tó jẹ́ wípé tí wọ́n bá dá fún yàn, gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn, ká ní wípé a bá dá bí Ọ̀yẹ̀kú méjì, tá a dá fún yàn báyìí wípé bóyá kínní, a sọ fún wípé kó máa ṣe kínní, wípé kó máa sáré ọ̀la, àwọn nǹkan ṣẹ́gun ní kó máa ṣe kínní, ní kó máa sáré. Tóra àti mọ̀ wípé ẹni tó ní ọ̀tá ni, ṣùgbọ́n kó lè bá a ní ṣẹ́gun o, àwọn nǹkan ṣẹ́gun ní kó máa sáré wípé ọ̀la rí kínní kan, nígbà tó bá ṣẹ́gun ọ̀la ó tẹ̀lé.
gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Ẹ jẹ́ ká wo irú odù Ifá yìí, Ìwòrì Ọ̀sá. Tá a bá sọ wípé bóyá a bá dá fún yàn, tí wọ́n bá kígba Ìwòrì Ọ̀sá hùn, ó ní àwọn ọmọ gbogbo alásámọ̀lù tí wọ́n ń pè ní ọlọ́tan, tí wọ́n ń pè nílùú Ọ̀tàn, a rí wípé wọn ò gbọ́dọ̀ ṣe kíni, wọn ò gbọ́dọ̀ jẹ ajá níbẹ̀. Ifá tó bí wọn tó sì hàn sílẹ̀ nù. Ó jẹ́ wípé ẹni tá a bá ti dá fún Ìwòrì Ọ̀sá yìí ń la dá o, àkejì lọ́gán awolé onítìdé, adé á fún onítìdé. Eléyìí tí fún mi jó ojú sì gbé rere gbogbo kí wọ́n ní wọ́n má jẹ́ èèwọ̀ mọ́, ẹ̀bọ ni wọ́n ní kọ́ máa mú ṣe. Ǹjẹ́ Ifá dí Ìwòrì Ọ̀sá, àárọ̀ ọ̀tàn yìí jajá, òun ìdí mi òun ìdíre gbogbo wa jẹ dégèrú àwo. So a sọ fún ẹni tá a bá dá fún pé irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé bóyá máa ń jẹ ẹran ajá, kọ́ mọ̀ sí kíni, kọ́ mọ̀ jẹ ẹran ajá tí ń jẹ yẹn, òun ní í ṣe àkóbá fún bóyá àwọn nǹkan kankan òun ní náwó sí tọwọ́ rẹ̀ ò tó, bóyá àwọn oore kan ní ń lé tí ò tí ì bọ́ sí, ṣùgbọ́n látàrí èèwọ̀ tí ń jẹ yìí ni ò jẹ́ kí nǹkan yẹn bọ́ sí fún un. Odù Ifá kọ̀ọ̀kan ló pàṣẹ èèwọ̀ rẹ̀, jẹ́ wípé a máa mú èèwọ̀ jáde ń bẹ̀ kí ẹ̀dọ̀ gbọ́dọ̀ ṣe kíni, ẹ̀dọ̀ gbọ́dọ̀ jẹ. Ifá ṣe jẹ́nu.